Mi ò yọ adájọ́ àgbà nípò, ìmọ̀ràn àwọn aṣòfin ni mo tẹ̀lé o, Adeleke pohunda. Gómìnà Adémọ́lá Adeleke ti sọ pé ṣe ni àwọn aráàlú ṣi òun gbọ́ lórí ọ̀rọ̀ ìyọnípò adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun onídàájọ́ Oyèbọ́lá Adépẹ̀lẹ́-Òjó. Nínú lẹ́tà tí Adeleke kọ sí ẹgbẹ́ àwọn amòfin àti àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè yìí NBA àti NJC ló ti ṣàlàyé pé òun mọ gbèdéke agbára òun, bẹ́ẹ̀ ni òun kò lè ṣe ohunkóhun tí ó tako òfin. Lọ́jọ́ Thursday tí ó kọjá ní onídàájọ́ Adépẹ̀lẹ́-Òjó gba àṣẹ láti ilé-ẹjọ́ tí ó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ National Industrial Court tó wà nílùú Ìbàdàn pé gómìnà Adeleke kò gbọdọ̀ yọ òun nípò, kò gbọdọ̀ dá owó oṣù àtàwọn àjẹmọ́nú òun dúró, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ fi ẹlòmíì rọ́pò òun. Ṣùgbọ́n kí ìwé kóòtù tó dé Òṣogbo ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé kí adájọ́ àgbà lọ rọ́ọ̀kùn nílé. Wọ́n sì kéde pé kí adájọ́ tó tẹ̀lé onídàájọ́ Ọláyínká Àfọlábí bọ́ sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí adelé. Kódà wọ́n ní ọjọ́ Ẹtì ni wọn yóò ṣe ìbúra fún un. Kíá náà ni ilé-ìgbìmọ̀ aṣòfin ti fi ìwé síta pé látàrí onírúurú ìwé ẹ̀sùn tí àwọn gbà nípa Adépẹ̀lẹ́-Òjó, ó pọn dandan fún obìnrin náà láti yẹ̀bá ní ipò rẹ̀. Ìdí sì nìyẹn tí àwọn fi gba gómìnà Adeleke ní ìmọ̀ràn láti yan adelé adájọ́ àgbà kí àlàfo má bàa wà ní ipò náà. Ṣùgbọ́n níwájú àtìlẹ́yìn làwọn lámẹ̀tọ́ ìlú ti ń bu ẹnu ẹ̀tẹ́ lu gómìnà Adeleke àti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ìgbésẹ̀ náà. Kódà àjọ NJC sọ pé àwọn kò gba Ọláyínká Àfọlábí gẹ́gẹ́ bí adelé adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun. Wàhálà yìí ló fà á tí gómìnà Adeleke fi pohùndà lónìí Sunday ọjọ́ 19 oṣù kọkànlá pé òun kò tí ì yan onídàájọ́ Ọláyínká Àfọlábí gẹ́gẹ́ bí adelé adájọ́ àgbà. Ṣe ló ń kàn fi ìpinnu àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin nípa yíyẹ̀bá Adépẹ̀lẹ́-Òjó àti àbá yíyan Àfọlábí ránṣẹ́ sí wọn. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.